yọ̀ púpọ̀ pé bàbá wa ọ̀run sọ ti fẹ́rẹ̀ nínú ìwé tó fún mi. Mo rohun ìyanu nínú Bíbélì, èyí sọ̀wọ́n jù pé Jésù fẹ́ mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi, àní mi. Gbà mo gbàgbé rẹ̀ tí èmi sálọ. Ó fẹ́ mi síbẹ̀, ó wá mi kiri. Mo yára padà sápánú rẹ̀. Gbà tí mo rántí pé Jésù fẹ́ mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi, àní mi. Ọlọ́run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ìfẹ́ tí ò lódiwọ̀n. Ẹ sọ wípé ìfẹ́ kan ju èyí lọ, pé ẹnìkan wà tó kú fún àwọn ọ̀rẹ́ rẹ̀. A dúpẹ́ fún ìfẹ́ ayérayé. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fẹ́ ọmọ bíbí rẹ̀, ó fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́. Ó fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́. Nígbà tí a tẹ ronú sí ìfẹ́ rẹ̀ nítorí àwọn tá ń là kọjá, nítorí àwọn wàhálà wa, nítorí àwọn ìdíwọ́ wa, nítorí àìríjẹ àìrímu, ẹjọ́ tá a ní, wàhálà, àìsinmi nínú ìdílé, síbẹ̀síbẹ̀ ohun tí Bíbélì wí ni ẹ fẹ́ wa. A sì ń kọ lórin síbẹ̀. Olúwa dára bó ti wù kó rí o. Ìdààmú ayé lè pọ̀ síbẹ̀. Olúwa fẹ́ wa. A dúpẹ́ ìfẹ́ yìí Ọlọ́run tí ò lódiwọ̀n. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Bí a tún ti fẹ́ yẹ ọ̀rọ̀ yín wò, ẹ fi kọ́ wa Ọlọ́run. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín kó tàn ní ọkàn wa, kí ọ̀rọ̀ yìí kó mú wa lọ́kàn le, kí a lè ṣe ohun tí ẹ pè wá láti ṣe Ọlọ́run. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín. Ibi kíkà wa ní ìwé Jòhánù orí ìkẹẹ̀dógún. Ìwé Jòhánù orí ìkẹẹ̀dógún. Láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe bí ẹ̀yin bá ṣe ohun tí èmi pàṣẹ fún yín. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe bí ẹ̀yin bá ṣe ohun tí mo pàṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi hàn fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́. Ó dàbí pé ó ti ń pè wọ́n lọ́mọ ọ̀dọ̀ tẹ́lẹ̀. Nítorí pé tí èèyàn bá sọ wípé mi ò pè yín bẹ́ẹ̀ mọ́, ó fi hàn wípé ní ìgbà kan a ti pè é bẹ́ẹ̀. Ohun tí ó sì lè mú kí a pè yàn lọ́mọ ọ̀dọ̀, ohun tá ń wò náà ni ọmọ ọ̀dọ̀. A kì í ṣe ọmọ ọ̀dọ̀ mọ́. A kì í ṣe ọmọ ọ̀dọ̀ mọ́. Ohun tí ó lè máa mú wọn pè wọ́n lọ́mọ ọ̀dọ̀ nígbà kan ni ìṣesí wọn, ọ̀rọ̀ wọn, ìgbé ayé wọn. La máa wò wípé àwọn eléyìí wọn ò tí ì ríra wọn bí ọmọ. Níwọ̀n ìgbà tí wọ́n bá sì ti wà, tí wọ́n sì wà léwe, ẹrú ni a sì máa pè wọ́n, nítorí pé wọn ò tí ì mọ ẹ̀tọ́ wọn. Wọn ò tí ì mọ ohun tí ó yẹ kán jà fún. Ọmọ ọ̀dọ̀ ní ń jà fún ohun tó bá bọ́lẹ̀ lórí tábìlì. Ọmọ kì í jà fún. Ó wòye pé àwọn ọmọ ilé tá a yàn yìí, ọmọ la fẹ́ fi wọ́n ṣe, ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ sì ni wọ́n. Ẹ jẹ́ á mú wọn bẹ́ẹ̀. Jésù wá sọ wípé ìdí tí mi ò fi pè é lọ́mọ ọ̀dọ̀ mọ́ báyìí, tí mo fi pè é ní ọmọ, ni pé ohun gbogbo tí bàbá sọ fún mi pátá, òun ni mo ti fi hàn fún yín. Ohun gbogbo tí bàbá mi tó sọ fún mi pátá, kò sí nǹkan kan tí mi ò padà fi hàn fún yín. Ìdí nìyí tí ò fi pè wọ́n ní ọmọ ọ̀dọ̀ mọ́. Nítorí tẹ́lẹ̀ díẹ̀ nínú tí Ọlọ́run fi hàn
ni Jésù lè sọ fún àwọn ọmọ ẹ̀yìn. Ẹ rántí pé nígbà tó tẹ̀ sọ fún wọn nígbà tí wọ́n ń lọ sí Jerusalem pé ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé rẹ̀ báyìí báyìí ni wọ́n kọ̀ wọ́n láwọn ò ní gbà. Pétérù tẹ̀ ní wò ó tó bá jẹ́ tòun àwọn àjọkú ni. Ọ̀lẹ́lẹ̀ ọ̀rọ̀ yóò tí ì yé àwọn eléyìí. Ohun ìjìnlẹ̀ wọn àti lè jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn la fi fún láti mọ ìjìnlẹ̀ ti Ọlọ́run, ṣùgbọ́n wọn àti lè wọnú ìjìnlẹ̀ nítorí pé ọkàn wọn ò tí ì lókun, ọkàn wọn ò tí ì lágbára. Ṣé ẹ mọ̀ pé ọmọ ọ̀dọ̀, ìdí tí Jésù fi sọ wípé òun ò pè lọ́mọ ọ̀dọ̀ mọ́ tó fi fo gbogbo ìran hàn fún wọn ni wípé ọmọ ọ̀dọ̀ ohun kékeré tó bá rí yóò ṣetán àti sọ. Bẹ́ẹ̀ bá fún ọmọ ọ̀dọ̀ lówó kẹ́ ẹ sọ fún wípé ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn, nínú ilé ọ̀gá ẹ̀, ẹ fẹ́ kó sọ fún yín. Àrá ti ran bọ́ǹbù lọ́wọ́. Inú ẹ̀ ó máa dùn ni. Ẹ béèrè ló lọ̀gá ẹ̀ ń fún, kẹ́ wá fún nílọ́po ẹ̀. Bóyá ọ̀gá rẹ̀ ń fún ní ọ̀kẹ́ 5, lẹ́yìn wá sọ di ọ̀kẹ́ 20 àbí 30. Ẹ ti parí iṣẹ́. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀, àtìlé torí àtìlé tí ò rí ni yóò máa tò. Òun ni ó máa sọ. Ìdùnnú ẹ̀ ni láti máa sọ. Bí ọmọ ọ̀dọ̀ jẹ nǹkan kan yóò sọ. Bó mu nǹkan kan yóò sọ. Ohun tó bá rí yóò sọ. Ẹ̀yẹn sáà ti fi, kò sí nǹkan tá a lè fi tan ọmọ ọ̀dọ̀ láti sọ àṣírí. Nítorí ẹ̀ ló jẹ́ àwọn tó ní ọmọ ọ̀dọ̀ kì í sọ àṣírí ilé wọn àbí ayé wọn fún ọmọ ọ̀dọ̀. Jésù ní òun ò pè yín bẹ́ẹ̀ mọ́. Òun ti ń sọ yín dọmọ o. Ní ìsìn ẹ ti tó gbẹ́ni tí ó lè gba ìran Ọlọ́run, ẹ̀yin láti mọ ìjìnlẹ̀, ẹ ti lè gbé àwọn ohun ìjìnlẹ̀ tọlọ́run báyìí. Kò sí ní tá a sọ fún bá a sọ fún pé mo fẹ́ kú, ẹ gbà bẹ́ẹ̀ ni. Ẹ rántí wòlíì Àìsáyà ni tí Ọlọ́run sọ wípé ìhòhò ló rìn o láàrin ọdún kan ní Jerusalem. Ta ni ó lọ sọ wí ẹ̀ fún tí wọ́n gbà? Àbí Èsíkẹ́lì tí Ọlọ́run sọ pé ayé ó kú ṣùgbọ́n kò gbọdọ̀ sunkún. Ta ni ó sọ fún tí ó gbà? Ṣé ó ṣe àti Olúwa sọ wípé kó lọ́ọ́ fẹ́ alágbèrè onínàbì? Ta ni ó sọ fún tí ó gbà? Àwọn tá ń pè lọ́mọ nì, àwọn tí wọ́n lè gbé ohun ìjìnlẹ̀ pamọ́. Ìdí tí Jésù sì sọ fún wọn ni wípé mo mọ̀ wípé nísìn àwọn nǹkan àṣírí nínú ìrìnàjò tí n bá fi lé lọ́wọ́ ẹ̀ẹ̀kan nílò sọ kiri. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lórí òkè ìràpadà nígbà tí wọ́n rí Mósè lójúkorojú, ẹni tí wọ́n ti ń kà nínú ìwé, tí wọ́n rí Èlíjà lójúkorojú. Nígbà tí wọ́n ń bọ̀, Jésù ni wọn ò gbọdọ̀ sọ fẹ́nikẹ́ni. Kì í sọ ọmọ ọ̀dọ̀ lẹ́ ń bá sọ yẹn, gbogbo tójú ẹ̀rí ni ó sọ. Bítọ̀ Jésù ṣe rí yóò sọ. Bó ṣe fọ̀rọ̀ sọ nígbà tó ń sọ títọ́ dà lẹ́nu ẹ̀ yóò sọ. Jésù ní mo ti rí bí ọmọ báyìí o, ohun ìjìnlẹ̀ tẹ́ rí kì í ṣe ń tá à ń pín káàkiri o, àfìgbà tá a bá tó gbé mi sókè o, ìgbà yẹn lè rí yẹn tó tó. Bó ló ṣe lè rọrùn? Ṣùgbọ́n àṣírí ọwọ́ ọmọ la máa ń fi sí, a kì í fi sọ́wọ́ ọmọ ọ̀dọ̀. Òun ló ṣe máa ń dùn mí nígbà tí wọ́n bá pe àwọn èèyàn míì ní ìránṣẹ́ Ọlọ́run àbọ̀ pé wọ́n tí àwọn èèyàn bá mú àṣírí wá sọ́dọ̀ wọn. Àwọn gan ti mọ̀ wípé n tá à ń sọ fún dádì. Ẹ wo bí wọ́n sọ gerege wọn ò pẹ́ sọ lọ́jọ́ Sunday, lọ́jọ́ ìsinmi. Wọ́n á pẹ́ sọ pé ìsìn tó ń bọ̀ dádì àsọ wọn ò fi ṣàpẹẹrẹ. Àwọn èèyàn ti mọ̀. Wọ́n rí wa bí bàbá mọ́. Wọ́n rí wa bí ẹni tí ọkàn ò lè gbé ohunkóhun. Nígbà tí áńgẹ́lì Ọlọ́run farahàn fún Màríà tí a fi ìran tó ṣẹlẹ̀ hàn, tá a fi ìyà àti ògo tó ń bọ̀ hàn, Bíbélì ní Màríà sì pa àwọn nǹkan wọ̀nyí mọ́ ní ọkàn rẹ̀. Ọmọ nìyẹn. Ọmọ ọ̀dọ̀ rí ibi tá à ń gbé nǹkan pamọ́ sí. Bọ́mọ ọ̀dọ̀ bá jẹun láàárọ̀ ẹ ti rí lójú ẹ̀. Bí ò bá ra sọ̀wọ̀ tán bá ń fìyà jẹ níbi tó wọ̀ ẹ ti rí lójú ẹ̀. Ṣùgbọ́n ọmọ ó mọ̀ pé bàbá tó ní, ìyá tó ní, ilé tó ní, ohun kan tán bá là kọjá àwọn máa fara mọ́. Torí ẹ̀ la kì í pe ọmọ Ọlọ́run àwọn tán rìn nínú ìlànà Kristi ká pè wọ́n ní ọmọ ọ̀dọ̀ àbí ẹrú. Ọmọ là ń pè wọ́n nítorí pé ohunkóhun tí wọ́n bá là kọjá bàbá wọn ni wọ́n máa wò. Jésù ní mi ò pè lọ́mọ ọ̀dọ̀ mọ́. Ohun gbogbo pátá mi ò fi ohunkóhun pamọ́. Òun ni mo ti fẹ́ fi lé lọ́wọ́ ẹ̀. Òun ni mo ti sọ fún yín níwọ̀n ìgbà tí mo mọ̀ wípé ẹ̀yin ẹ ó lè pa ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run mọ́.
bí àwọn ọmọ ẹ̀yìn sì ṣe nìyẹn. Bí a ṣe ń nà wọ́n tó, tá ń jẹ wọ́n níyà tó, tá ní Kristi yẹn ẹ̀ sáàrí Mósè ti kú ẹ̀ṣẹ̀ ẹ̀, wọ́n ní kò ṣe nǹkan fáwọn. Jòhánù tẹ̀ ń sọ wípé a lè má ṣàìsọ ohun táwa ti rí, tá a ti gbọ́, ohun tá a ti tọ́wò nínú èpísítélì rẹ̀. Ó ní bẹ́ẹ̀ nà wá, Pétérù àtàwọn tó kù nígbà táwọn Farisí mú wọn, ó ní ẹ̀yin náà gbé yẹ̀wò bó bá tọ́ lójú yín ká gbọ́ràn sí lẹ́nu àbí ká gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Nígbà tán nà wọ́n, wọ́n ní wọ́n padà sọ́dọ̀ àwọn ará wọn, wọ́n nínú wọn sì dùn pé àwọn jẹ́ alábàápín nínú ìyà Jésù, ẹni tó ti kú tán rí. Ẹni tó wà láyé gan-an ṣe kán mọ́ lẹ́ni tó ti kú, ṣùgbọ́n wọ́n ní wo ẹ gbọ́ ntẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ ṣe o. Ntẹ́ ẹ bá fẹ́ o ní kẹ́ ẹ ṣe fún wa. Ní ti Jésù yìí, a máa ròyìn ẹ̀ títí ayé ni. Àwọn ọmọ nìyẹn. Ọmọ ọkọ ni wọn kì í ṣẹ̀, a ti fi ohun ìjìnlẹ̀ lé wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run ti fi lóhun ìjìnlẹ̀ ni wọ́n ti fi tafàlà, ni wọ́n ti sọnù nítorí ìpèníjà, nítorí wàhálà tó ṣẹlẹ̀. Wọ́n ti sọ ìrètí nù, wọ́n ti sọkàn nù, wọ́n ti gbà wípé bàbá yìí ò lè wá mọ́. Ábúráhámù náà ṣe bẹ́ẹ̀. Sárà ní wò ó, arákùnrin tọ́ ọmọ ọ̀dọ̀ lọ. Jẹ́ ká yẹ̀ ẹ́ wò látọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀. Ká tó wí ká tó fọ̀, ọmọ ọ̀dọ̀ ti fara ẹ̀ lẹ̀ ṣe bí n tó ti ń wò tẹ́lẹ̀ ni. Ohun tó ti ń wò tẹ́lẹ̀ ni kíá lágàrí fira ẹ̀ lẹ̀ pé wò ó, ọmọ ń bẹ lára mi. Ọmọ ń bẹ. Ó wá ká tó wí àtó fọ̀, nǹkan tí ń ṣe láìmọye tí wọ́n fi lé ọgọ́rin ọdún tí wọ́n rí ọmọ. Kíá lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀, kíá ló wọlé lọ́mọdé ló wá ní pé ta lolúwa tó. Òun ò lólúwa kan o. Ọmọ ọ̀dọ̀ nìyẹn. Ọmọ ọ̀dọ̀ ni nǹkan máa ń jọ lójú, tán lówó lọ́wọ́ á jẹ wọ́n lójú. Bọ́lọ́run fún wọn lórí ọ̀fẹ́ kan á jọ wọ́n lójú. Bí wọ́n ní ipò kan tó ga ju ẹlòmíì lọ, wọ́n á jọ wọ́n lójú. Ohun gbogbo tán bá ní máa ń jọ wọ́n lójú ni. Wọ́n á máa wá wò wípé àwọn ṣiṣẹ́ débi táwọn wà ní. Wọ́n ti gbàgbé pé oore ọ̀fẹ́ ni. Ọmọ kì í gbéraga torí ó mọ̀ wípé ohun gbogbo tóun ní òun jogún ẹ̀ ni. Àfi fún òun ní Bíbélì ní kò sí ẹnikẹ́ni tó lè rí ohunkóhun gbà bí kì í ṣe pé a fi fún un láti ọ̀dọ̀ bàbá mi lọ́run. Ohun tí ọmọ ọ̀dọ̀ máa ń ṣe nìyẹn. Ohun gbogbo tán bá ní á jọ wọ́n lójú. Wọ́n á máa wúraga ni. Wọ́n á ní àṣìṣẹ́ débẹ̀ ni. Mo mọ iye àdúrà tí mo gbà, mo mọ iye àwẹ̀ tí mo gbà, mo mọ iye tí mo ná, mo mọ ohun tó ná mi. Wọ́n ti gbàgbé wípé báwọn ná dọ̀la, bí Ọlọ́run ò bá forí ọ̀fẹ́ sí, kì í ṣe àwọn tí ń fẹ́ àbáwọn tí ń sáré, bí kì í ṣe Ọlọ́run tí ń ṣàánú nínú ìwé Róòmù. Bí ṣàánú fáwọn tó ń ṣàánú fún, bí sojúre fáwọn tó ń sojúre, kì í ṣe àwọn tó fẹ́ àbáwọn tí ń sáré, bí kì í ṣe ti Ọlọ́run kó ń ṣàánú. Wọ́n á ti gbàgbé pé oore ọ̀fẹ́ làwọn fi rí gbà, kì í ṣe pa ti iṣẹ́ tẹnikẹ́ni má máa ṣògo. Ṣùgbọ́n àmúyẹ ọmọ ọ̀dọ̀ nìyẹn láti gbéraga. Báwọn ọmọ ẹ̀yìn ṣe gbóhùn ìjìnlẹ̀ tó, wọ́n jówú wọn láraga, wọ́n tẹ́ ẹ fi èpè fáwọn tó wọ́n ní Olúwa fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní ìgboyà, ká lè fi ìgboyà sọ̀rọ̀ rẹ̀. Pọ́ọ̀lù ní àwa mọ̀ pé bílé ayé wa tẹ́ ẹ kọ́lẹ̀ bó bá wó, a mọ̀ pé a nílé kan lọ́run. Èyí tó wù ẹ́ fìyà jẹ wá kò sí. A mọ̀ pé oore ọ̀fẹ́ tó. Àwọn ọmọ nìyí. Àwọn ọmọ kì í kọ bàbá wọn ohun tó wù kó ṣẹlẹ̀. Bàbá ìbá tẹ̀ di nǹkan míì, bí bàbá ya wèrè á ní bàbá mi náà ni. Bàbá tó bí mi ni. Ọmọ ọ̀dọ̀ rárá o. Nínú Jòhánù orí 10, Jésù sọ nípa olùṣọ́ àgùntàn àtẹni tá alágbàṣe. Ó ní tá alágbàṣe bá ti wò fẹ̀rẹ̀ torí pé kíní ìfẹ́ le jù, ó sá lọ ń tiẹ̀ nìyẹn. Ó sá lọ nìyẹn, kò lè fẹ̀mí ẹ̀ lélẹ̀. Ṣùgbọ́n ọmọ ò ní fẹ́ ru bàbá ẹ̀ lẹ̀, kò ní fi tó jẹ́ bàbá ẹ̀ lẹ̀. Ẹni tó jẹ́ ti Kristi kò ní fi Kristi lẹ̀ kó gba bòmíì. Ẹni tí Kristi dá sílé ni, tó fún lówó, tó fún lọ́mọ, tí nǹkan bá ṣẹlẹ̀ sí kò ní fi Kristi lẹ̀. A máa kọ pé síbẹ̀ Olúwa dára bó ti wù kó rí o, ìdààmú ayé lè pọ̀, síbẹ̀ Olúwa dára. Wọ́n á máa kọ́ ni. Wọ́n á máa kọ́ ni bí ẹ̀gún bá wà lọ́nà mi. Máa rántí orí tá fẹ́gùn dé, bí ìbànújẹ́ bó ọkàn mi, ó ti rí bẹ́ẹ̀ f'Olùgbàlà. Dúró, rọ̀jú dúró má ṣe kún. Dúró, rọ̀jú dúró má ṣe kún. Dúró, ṣàrọ̀jú dúró má ṣe kún.
má ṣiṣẹ́ lọ, má ṣe rò pé a kò gbàdúrà ẹ̀dùn rẹ, ọjọ́ ìsinmi ń bọ̀ kankan. Sàárọ̀ jù dúró máa ṣe kún. Ọmọ kì í sá lọ ohunkóhun tó wù kó ṣẹlẹ̀ bíi Jóòbù. Olúwa fún Olúwa gbà ni. Èmi sì mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Àwọn ọmọ nìyẹn, wọn kì í sá. Wọn kì í sá. Ohun tó wù kó lè ṣẹlẹ̀ lókè tàbí nílẹ̀ kò lè kó agbára rẹ lójú. Iyèméjì ẹ̀rù, ìbànújẹ́ ẹkún. Bá a bá ti lè dúró pọ́n ní Jésù ní sọmọ ọ̀dọ̀ mọ́ òun. Ọmọ ní látẹ̀ní lọ. Ohunkóhun tí n bá sọ fún yín, ohunkóhun tó wù tẹ́ bá là kọjá, ẹ ó dúró ni. Wọ́n sì dúró. Àárí kan nínú wọn tó padà. Yàtọ̀ fún Júdásì tó ti lọ, gbogbo àwọn tó kù ni wọ́n rìnrìn àjò yẹn dópin. Ará, sọmọ ni ọ́, àbọ̀mọ ọ̀dọ̀. Sọ̀rẹ́ ni ọ́, àbọ̀mọ ọ̀dọ̀. Báwo ni Kristi ṣe rí ọ? Báwo ni ìwọ náà ṣe rí? Nígbà tó ń dára fún wa o, ẹ̀yin lolúwa wa. Bí ò bá dára fún wa, èmi ti padà nìyẹn. Ṣé bó ṣe ń rí nìyẹn? Nígbà tó ń dùn tọ́lọ́run ń dáhùn, tí gbogbo ẹ̀ ń dùn tó ń rí bó ṣe yẹ kó rí, òun lolúwa. Nígbà tó fẹ́ yin gẹ, àwa ń béèrè ní ìgbà wo, bàbá mi ní ìgbà wo, lọ̀rọ̀ mi ò dayọ̀, tèmi ò gbàgbé ìbànújẹ́. Arákùnrin fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí i. Ọmọ kì í kùn ún. Ó mọ̀ wípé ohun tí bàbá ẹ̀ ń là kọjá kì í ṣe bàbá tóun òun mọ̀, kì í ṣèyàn bẹ́ẹ̀. Ọlọ́run wa kì í ṣèyàn bẹ́ẹ̀. Ẹni tó dára ni. Ẹni táwa ń polongo ẹ̀ pé ó dá lénìí. Ó mọ tó ti ṣe fún ọ. Ó mọ àánú tó ti fi hàn. Ìpèníjà délé ni ò kọ̀ ọ́ sílẹ̀. Ó fi hàn pé láti ilẹ̀ òìsọmọ ọmọ ọ̀dọ̀ ni ọ. Jésù nílé ni òun ìpín lọ́mọdọ̀. Ó ní gbogbo tá a sọ fún mi. Wo ọmọ yóò kú, ṣùgbọ́n má bànújẹ́. Ohun gbogbo tó bá wù kó gbà lọ́wọ́ wa, ọmọ ọ̀dọ̀ kì í bànújẹ́. Paul ní ẹbí ní ìwé Tẹsalóníkà, ó ní ẹ má ṣe bí aláìrètí, pé àwa mọ̀ pé àwọn tó kú ni wọ́n jíǹde, pé wọ́n lọ sinmi ni wọn ò kú. Ohun gbogbo tó wù kó ṣẹlẹ̀, ọmọ kì í kùn, ọmọ kì í bú bàbá ẹ̀, ọmọ kì í sọ wípé bàbá ohun ìjìnlẹ̀ tá a ti fi hàn ni, kán báyìí yóò ṣẹlẹ̀, kò ní béèrè pé Olúwa, arákùnrin wa kan náà ti lóyìnbó wá, tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún àwọn kan tán ní ìjàmbá ọkọ̀, níbi tán ti ń ṣèrànlọ́wọ́ fún wọn, àtaya àtọmọ méjì, mọ́tò dé, ó palẹ̀ gbogbo wọn mọ́. Àwọn náà ó ba gbogbo ẹnu jẹ́. Ránṣẹ́ Ọlọ́run lọ kí wọn nílé ìwòsàn tán wà. Wọ́n nawọ́ sókè nígbà tẹ́nìyẹn ń sunkún tó wo ohun tó ṣẹlẹ̀, pé arákùnrin, wọ́n ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́, ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká máa dúpẹ́. Ṣé nínú ìpọ́njú àwa náà ń dúpẹ́? Ṣà ń sọ wípé Olúwa ẹ ṣé, bí mo ti lè la ìpọ́njú kọjá. Mo mọ̀ pé ẹ ti là kọjá síwájú mi. Kò sí ìdánwò tá bá mi tẹ́ ò tí là kọjá rí. Èmi sì mọ̀ pé mi ò borí eléyìí. Sáà torí ìdánwò padà, sóò torí ìrora dèrò ilé babaláwo. Ẹran lásán ló sọ nù lọ́wọ́ ẹlòmíì. Aṣọ lásán ni wọ́n jí lọ. Owó ẹ̀ ló sọnù, ló fi sọ̀gbàgbọ́ nù. Owó lásán, ẹran sínsìn ni wọ́n jí lọ lọ́dọ̀ ẹ̀. A níbo lọ́lọ́run wà tán fi gbé òun lẹ́ran tó ń lọ. Àwọn èyí sọmọ. Gbogbo ọmọ la ó dánwò, gbogbo ọmọ la ó bá wí. Kò sì sí ìbáwí kan tó rọrùn. Ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run pé Olúwa ràn mí lọ́wọ́. Nígbà tó bá ń rẹ̀ mí, Olúwa fi okun fún mi. Ọ̀kan ààrẹ ilé kan bẹ́ẹ̀, jìnnà rere sáyé iṣẹ́. Ilé tàyídá kò lè dé, ta ni kò fẹ́ sinmi níbẹ̀? Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, sàárọ̀ jù dúró, má ṣe kùn. Àmín.